Ìkòyí Ògbómọ̀ṣọ́ sọ̀rẹ́ láti ayé tó ti dáyé ni. Ògbómọ̀ṣọ́ ló fẹ́ràn Ìkòyí. Ìkòyí ò fẹ́ kódà gbogbo àwọn orílẹ̀ local government tẹ́ẹ̀rí tó sọ̀rọ̀ àjà àwọn ìlú tí mo ti dárúkọ yẹn Ìlódò ni Fapótẹ̀ ni Ìwádọ́wà ni Jàbátá ni gbogbo àwọn ìlú tẹ́ẹ̀rí tó sọ̀rọ̀ àjà orílẹ̀ local government yẹn wọ́n fẹ́ràn Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ràn Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ṣe rí Ìkòyí lé kò fẹ́ràn Ògbómọ̀ṣọ́ ó ti ẹ̀yẹ gbogbo kó dínkù àrò kò yàtọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yin tó jẹ́ pé tẹ̀m̀bẹ̀lẹ̀kún inú òjẹ́ kíkò yìí ti ga jù wá lọ tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ wípé àwọn ọ̀fẹ́ àlejò àwọn ọ̀fẹ́ ni tó tún lu àwọn ṣe kò yẹ kó yẹ Ìkòyí ìlú Ìkòyí Sàámọ́ àwa Sàámọ́ èyí tẹ̀ bá mọ Sàámọ́ lákòókò kẹta tó kẹ́kọ̀ọ́ yìí ẹ̀yin tẹ̀mí Sàámọ́ ń gbilẹ̀ sí lójoojúmọ́ ọ̀tí àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ni òjẹ́ kíkò yìí ti jù bá lọ kẹta nínú Ìkòyí ṣùgbọ́n àwọn kan wà tó lé pé ìwà jàǹdùkú irọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀pọ̀ ọ̀nà ayé wọn tipẹ́tipẹ́ ṣé rí ìlú Ìkòyí lé wọn kì í kara mọ́ Ògbómọ̀ṣọ́ láti lẹ̀ àwọn tó bá mọ Ìkòyí kódà mo mọ sọ nínú tẹwọn pé àwọn òṣogbo mọṣọ àwọn àǹfààní kan wà tó yẹ kí ìlú Ìkòyí ti jẹ tipẹ́tipẹ́ ó yẹ kí ẹgbẹ̀rún tó lé tí wọn ò fi ní rẹpù ní Ìkòyí àwọn àǹfààní kan wà tó yẹ kí ìlú Ìkòyí ti tó máa jẹ àǹfààní yẹn tipẹ́tipẹ́ ṣùgbọ́n nítorí ọ̀tẹ̀ àti tẹ̀m̀bẹ̀lẹ̀kún ni òjẹ́ wọn lè jẹ́ ṣé ẹ̀mọ̀dí tí ò ti fi sọ̀bá ń kò yìí ṣá ṣé ẹ̀mọ̀dí tí ò ti fi sọ̀bá ń kò yìí ó yà wá ìdí tí ò ti fi sọ̀bá ń kò yìí nípa nǹkan tó ṣẹlẹ̀ lánàá ẹni kí bàbá kábíyèsí ó mọ̀ wá bàbá Olúmọgẹ̀gẹ̀ kábíyèsí ó ẹni kí wọ́n mọ̀ wá ẹ fẹ́ rí wọn ẹ tí ì lọ́ba tẹ́ ẹ bá ti ní nǹkan nú sí bàbá Olúmọgẹ̀gẹ̀ tẹ́lẹ̀ ilẹ̀ bá sọ jáde kì í ṣe wípé torí pé ẹ tí ì lọ́ba irú rẹ̀ ṣáájú wọn ọ̀dá tí lọ́ba ń gbà yẹn tí bàbá Olúmọgẹ̀gẹ̀ fi lọ. ṣé rí wọ́n ní tó bá jọra wọn òun là á fi wéra wọn ṣùgbọ́n àwọn nǹkan kan wà ẹ káàbọ̀ Mr. Adébọlá ẹ jọba mi ṣe láti yí dáadáa àwọn nǹkan kan wà tó ṣe wípé ẹ ń dà papọ̀ ṣùgbọ́n tí ò jọra wọn ìgbà tí bàbá Olúmọgẹ̀gẹ̀ fẹ́ fún yín níwèé tó fẹ́ fáwọn ọmọ yín níwèé ẹ ní wípé kán mọ̀ wá o wọ́n pèwé ìlú jù gbàwé local government Ìkòyí ká sọ wípé oríire local government ni Ògbómọ̀ṣọ́ ni ìlú jù gbàwé Ìwádọ́wà Ìkòyí ẹ mọ ọlọ́mi létí àti gbogbo àwọn ìlú tó ṣọ̀ràǹdì wọ́n gba ìwé tó Olúmọgẹ̀gẹ̀ print tí bàbá fi owó ara wọn ṣe sọ ń gbà pé bàbá Olúmọgẹ̀gẹ̀ mọ̀ wá kí wá o mo gbọ́ tẹ́nìkan sọ kinní kan ní under comment section ó lọ́mọ Ìkòyí lò wọ́n tẹ kámẹ́rà sí wọn lójú wọ́n lọ́mọ Ìkòyí làwọn ó ní tí ń bí àwọn nú yàtọ̀ fún ọ̀rọ̀ ọba dé tí àwọn ò tí jẹ́ kó ìdáhùn fẹ́ kí bàbá Olúmọgẹ̀gẹ̀ wá mo wá ní ẹ má dà papọ̀ tẹ́ ẹ bá ní tí ń bí yín nú tẹ́lẹ̀ ẹ sọ fún ayékáyé gbọ́ pé ẹsẹ̀ wá o bàbá o tàbí àfẹ́kẹ́ wá o tó bá jẹ́ pàwọn kan náà sponsor yín tán fún náà yín ṣe adé tòun tòun Mr. Aláwàyè you are welcome sir tó bá jẹ́ pàwọn kan náà yín ṣe adé tòun tó yẹ pàwọn ọmọ wọn bẹ́ẹ̀ lu èbó wọn sì Nàìjíríà ẹ̀yin lẹ wá lẹ gbégi lẹ ẹjọ́ pẹ̀ lẹ bẹ̀rẹ̀ sí lẹ́kọ̀ọ́ àbẹ́ rí ibi ṣe rí láti bá mo ti wà kékeré láyé Mr. Fẹ́mi you are welcome jẹ́ bá mi ṣe láìpẹ́ dáadáa àgbà tí mo ti wà kékeré bí ajẹ́ sún àbíjẹ́ sùn ni mo sì ń dìbò lórí rẹ̀ honestly ni mo ti ń dìbò lórí local government àwọn ọmọ sí yíyẹ ọ̀tẹ̀tẹ̀ ìdìbòyèdè tẹ̀ ìdìtẹ̀bòyèdè kò ń gbà tí wọ́n fi fọ ọmọ yín kalẹ̀ tẹ́ ẹ lọ́jọ́ ẹgbẹ́ ọmọ tẹ̀lé tẹ́ ẹjọ́ ìgbà bẹ́ẹ̀ gàbí nǹkan tẹ́ ẹ ní kí bàbá Oyèdépò ọmú wọ ọ́fíìsì tẹ́ ẹ bá rántí ìgbà ọ̀rọ̀ yín létí ìgbà yín tó fi kọ́kọ́ jẹ chairman bàbá mi Oyèdépò kò ní sẹ̀mí yín tẹ́ ẹ ní torí pé wọ́n sọ ọmọ Ìkòyí lẹ fẹ́ kó jẹ chairman tẹ́ ẹ ní kí bàbá mi Oyèdépò ọmú wọ ọ́fíìsì ńgbà ẹ ti gbàgbé ńgbà lẹ́sàn tẹ́ ẹ nà yàwó alálàdé ni Mr. Olúwaṣẹ́gun ìyàwó ẹ̀kọ́ ẹ nà yàwó alálàdé kẹ́ni mọ̀ pé ìpẹ́ yín pọ̀ lọ́wọ́ ti àyí táwọn ọmọ yín lé táwọn bá yín sí láwọ́láwẹ́ ni àwọn bá yín sí ẹnà yàwó alálàdé lọ́dún náà lọ ẹ sáwọn nìkan ẹnà wọn ẹ lẹ́bi ṣé ní àwọn bàbá kan wà ní orílẹ̀ local government yẹn àwọn ni wọ́n máa ń pe àwọn Ìkòyí ní nǹkan táwọn nǹkan nínú wọn àwọn kan dáa nínú Ìkòyí o Mr. Quadri ìwà welcome God bless you àwọn kan dáa nínú Ìkòyí ṣùgbọ́n àwọn kan wà tó lé pé ìwà jàǹdùkú irọ́ tẹ̀m̀bẹ̀lẹ̀kún ọ̀pọ̀ ọ̀nà ayé wọn tipẹ́tipẹ́ àwọn sọ̀tàn fún yín torí àkèré mo ti ń dìbò ń kò yìí tipẹ́ àkèré rárá kì í ṣe pé wọ́n gbé wa lọ àwọn lọ ọbẹ̀ ni èmi máa sọ fún àwọn tó wà ṣúlẹ̀ àti Ògbólúwa tí mo wà láwọn mídíà pé ìbò yín èlé ìbò Ìkòyí orílẹ̀ local government general ló mọ́ le ẹ tí wọ́n jẹ́ ìṣọ̀tẹ̀ kan fún yín pé kèésì ẹ̀yìn nìkan ni bàbá Olúmọgẹ̀gẹ̀ bọ̀ wá bá orílẹ̀ local government ló bọ̀ wá bá Aláròkọ̀ ń bẹ́ẹ̀ Àwáyé ń bẹ́ẹ̀ Igbó Ọ̀ràn ń bẹ́ẹ̀ Ìwádọ́wà Ìlújù Tewúre tẹ́ máa kà fún yín lọ káìlẹ̀ mọ̀ pọ́n oríire lèmi wọ́n bá wá wọ́n kàn fi oríire wọ́n kàn fi Ìkòyí ṣe torí pé ó jẹ́ center you are welcome sister Rosin thank you God bless you torí pé ó jẹ́ center òun ni wọ́n fi wò wípé káwọn lo Ìkòyí kèéṣe ẹ̀yìn nìkan náà bọ̀ wá bá gbogbo àwọn ọba tó wà ń gbèríko Ìkòyí òun ni àti gbogbo àwọn ọmọ ìlú tá a já ọmọ oríire local government bí mi ti wà yìí Jàbàtà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ Jàbàtà ìlú bàbá wa Bọ́nkọ́lé Jàbàtà ń bẹ́ẹ̀ o ṣé máa lọ ó ti ẹ̀yẹ gbogbo kó dínkù àrùn kò yàtọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀yin tó jẹ́ pé tẹ̀m̀bẹ̀lẹ̀kún inú òjẹ́ kíkò yìí ti ga dùbà lọ tí gbogbo èèyàn bá tiẹ̀ ń sọ wípé àwọn ọ̀fẹ́ àlejò àwọn ọ̀fẹ́ ni tó tún lu àwọn ṣe kò yẹ kó yẹ Ìkòyí ìlú Ìkòyí Sàámọ́ àwa Sàámọ́ èyí tẹ̀ bá mọ Sàámọ́ lákòókò kẹta tó kẹ́kọ̀ọ́ yìí
ẹ̀yin tèmi Sàámú ń gbilẹ̀ sí lójoojúmọ́ ọ̀tí àti tẹ̀mẹ̀lẹ̀kún ni ò jẹ́ kí kò yí ti jù bá lọ. Ẹ lọ béèrè tán àwọn sọ fún yín Sàámú tẹ́ kọ̀ọ̀kan kẹ̀kẹ́ tó kẹ́kọ̀ọ́ yìí ó ti gbèrú àwọn èèyàn kọ́lé síbẹ̀ wọ́n ń ṣe ìkárẹ́ bẹ̀. Kí wọ́n ni mo wá bá lọ ìgbà tí bàbá Òrùmọgẹ́gẹ́ pè ìwé fún yín ṣe ní káwọn ọmọ yín mọ́ gbàgbé láwọn ọmọ yín tó wá skul tí wọ́n pè ìwé fún ìwà wẹ́kọ̀ mi sísì jẹ́ ọ̀làlẹ́ ṣe ní wọ́n mọ́ gbàgbé náà kí ló dé tẹ́ ní kí wọ́n gbàgbé Òrùmọgẹ́gẹ́ fẹ́ rí Òrùmọgẹ́gẹ́ ṣùgbọ́n ẹ lè gbàgbé Òrùmọgẹ́gẹ́ tí ẹ jẹ́ pé ẹ̀kọ́ lẹ́tà síbi nọlọ́mbà ẹ tó wá jẹ́ sọ fún yín tá a bá fẹ́ dìbò lórí ilé local government ẹ jẹ́ sọ fún yín bó ṣe mọ́ ń lọ tá a bá fẹ́ dìbò gbogbo oríire local government gbogbo àwọn ìlú tí mo ti dárúkọ yẹn àti Jàbàtà ni o àti Ìwájọwà ni o àti tewúre ìlú jù ní kí lórúkọ ìlú wa yìí lọ́rùn aláròpọ̀ igbó ọ̀nà àwáyé tó fi wá mọ́ ẹ̀sìn ẹ̀lẹ̀ fapótẹ̀ táwa fi lọ já táwa mọ́ lọ ọ̀nà nígbà lọ ọpẹ́ ọlá gbogbo ẹ̀ ìbò kò yí ló débẹ̀ ìbò oríire local government ni àwọn nǹkan tó wà tó ṣe wípé kìí ṣe pé wọ́n sọ fún yàn àwọn pàtàn fún yín tá a bá ti fẹ́ dìbò Ìkòyí tí ò tó nǹkan ẹ jẹ́ sọ fún yín bí Ìkòyí ṣe rí Ògbómọ̀ṣọ́ ká ló kó 25%, Ìlọrin á kó 4%, Ọ̀yọ́ á kó 1%. Àwọn Ìkòyí ló fẹ́ ń kara mọ́ ara wọn pé àwọn dádúró ni àwọn ẹ̀ṣẹ̀ Ògbómọ̀ṣọ́ tipẹ́tipẹ́ náà ti máa ń sọ Ògbómọ̀ṣọ́ ló fẹ́ràn Ìkòyí ò fẹ́ràn Ògbómọ̀ṣọ́ rárá àwọn ògbẹ́yìn débẹ̀ tí a bá fẹ́ dìbò ní oríire local government tá a bá fẹ́ ṣe election bẹ́ẹ̀ ni tá a bá fẹ́ ṣe election God bless you sir Òrùmọgẹ́gẹ́ wọ́n fẹ́ kí gbogbo Ògbómọ̀ṣọ́ ká wà ní ṣọ̀kan nígbà tí dára yíyọ ṣe rí àwa la mọ̀ Ìkòyí èébó Ògbómọ̀ṣọ́ sọ̀rẹ́ láti ayé tó ti dáyé ni Ògbómọ̀ṣọ́ ló fẹ́ràn Ìkòyí ò fẹ́ kódà gbogbo àwọn oríire local government tẹ́ ẹ rí tó sọ̀rọ̀ àjà àwọn ìlú tí mo ti dárúkọ yẹn Ìlódò ni Fapótẹ̀ ni Ìwájọwà ni Jàbàtà ni gbogbo àwọn ìlú tẹ́ ẹ rí tó sọ̀rọ̀ àjà oríire local government yẹn wọ́n fẹ́ràn Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ràn Ògbómọ̀ṣọ́ ṣùgbọ́n ṣe rí Ìkòyí lé kò fẹ́ràn Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́ máa ń dá dúró ni láti ilẹ̀ wọ́n máa ń sọ wípé àwọn ẹ̀ ṣàrò Ògbómọ̀ṣọ́ rárá ẹ rí wípé ibi tí Ìkòyí wà látàyè láíláí náà ló wà kò kún sí kò gbèrú sí kò lọ́wájú sí ẹ rí bó ṣe rí nù ṣé ẹgbẹ́ tó wá rí tá a bá fẹ́ ṣe election lórí ilé local government tó bá ti ṣe wípé bóyá ọmọ Jàbàtà àbí ọmọ Ìwájọwà tàbí wọ́n wá lọ mú ọmọ ní Fapótẹ̀ tàbí wọ́n lọ mú ọmọ nílùú àwọn bàbá mi wọ́n wá sọ wípé àwọn fẹ́ fi jọba àwọn fẹ́ fi jẹ ó fẹ́ jẹ nǹkan ní Ìkòyí lé nǹkan tó ń fi ojú bá mi òyìnbó rí nígbà tó fẹ́ jẹ chairman gbà yẹn àwa la mọ̀ tí wọ́n bá ti ṣe wípé kìí ṣe kí n sọ fún yín pé party leader second party leader Ìkòyí ló máa ń jẹ́ látàyè tó ti dáyé ẹ tún lọ bẹ̀rẹ̀ dáadáa party leader gbogbo oríire local government Ìkòyí ló máa ń jẹ́ wọ́n èé jẹ́ kí ìlú mi jẹ́ wọ́n ṣe àwọn ìlú mi yòókù ṣe ẹ̀yà rírì tó wà lábẹ́ oríire local government wọ́n ṣe ẹ̀yà rírì wípé àwọn ò lè gbà ó ṣe pé Ìkòyí nìkan ni wọ́n máa jẹ ẹ jẹ́ sọ fún yín party leader tẹ́ máa ń jẹ yẹn ẹ kàrọ̀ mi sísá níwọ̀lá ẹjọba mi ṣe ẹ̀ láìfì ṣé ní party leader yẹn tẹ́ máa ń yàn nínú Ìkòyí wọ́n á dúró wípé ẹni tí ò bá ti ṣe ti Ìkòyí àwọn ò ní jẹ́ kó wọ ọ́fíìsì wọn ò ṣẹ̀bẹ̀rẹ̀ jàgídíjàgan wọn ọmọ orí rẹ lèmi Mr. Olúwaṣeun jókòó tóye àwọn èèyàn dúró sí ìlú jù ni ṣé rí láti ayé tó ti dáyé ní ìlú Ìkòyí ní èdè support gbogbo tí gbogbo oríire local government yókù bá fẹ́ ṣe wọn support kí n lọ báyìí mi ò ní dárúkọ ṣùgbọ́n chairman tó wà ní oríire local government lọ́wọ́lọ́wọ́ báyìí ẹni tẹ́mi mọ̀ dáadáa ni bàbá wọn ni bàbá oníṣàmọ́ bàbá tí nímọ́jà bàbá onímọ́jà jàre bàbá wọn ni bàbá onímọ́jà tí a lọ sí bọ́ọ̀ lọ́dọ̀ wọn jò ní bàbá afẹ́ yóò ti mọ ẹni tí mo ń sọ bàbá onímọ́jà tí ń pè wọ́n lálejò tọwọ́ tẹsẹ̀ bàbá ẹni tó jẹ chairman náà Ògbómọ̀ṣọ́ tó jẹ oríire local government chairman bàbá wọn nìyẹn bàbá yẹn dẹ̀ fẹ́ràn bàbá wo Òrùmọgẹ́gẹ́ to the core ní bàbá onímọ́jà bàbá yẹn fẹ́ràn bàbá Òrùmọgẹ́gẹ́ ẹ rí wípé bàbá ọlọ́ọ̀lọ́ a lọ síbẹ̀ jọ ní ìgbà tí bàbá Òrùmọgẹ́gẹ́ dé ni bàbá ọlọ́ọ̀lọ́ ń bá bàbá sọ̀ ń ṣe nítorí àwọn Ìkòyí yìí ni bàbá ọlọ́ọ̀lọ́ ni wọn ò fi fẹ́ bá Ògbómọ̀ṣọ́ ṣe tẹ́lẹ̀ àti kéré mọ́ àmọ̀tàn kò sí tó lu wa lójú bí ọ̀rọ̀ oríire local government kò sí tó lu wọ́n bá jí wa pápá báyìí àmọ̀tàn bàbá ọlọ́ọ̀lọ́ wọn èé bá àwọn ọba tó bá wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ dìtù wípé àwọn àti bàbá náà àti Ìkòyí wọn àjọ wà wọn àjọ sí tẹ́lẹ̀ wọn àjọ wà rárá bàbá Òrùmọgẹ́gẹ́ tó dé nísìn
ìní wọ́n mọ̀ wípé bóun ló ṣe rí bẹ́ẹ̀ tí ẹ̀ ṣe níjọ máa ṣe èbí oríire nìkan náà níyí orí local government kan náà níyí. ìní wọ́n fi ṣẹ̀ṣẹ̀ jọ ṣe bàbá òun mọ gẹ́gẹ́ ló mú ìfẹ́ wá láàrin bàbá ọlọ́ọ̀lọ́ àti bàbá onímọ̀yà àtàwọn ìyókù bó ṣe jẹ́ láwa ṣe sọ fún yín. ẹ tó lọ tún ìtàn béèrè ẹ lọ béèrè dáadáa ẹ lọ béèrè. ṣé ẹ yá wájú ń padà síbi òṣèlú tá a bá fẹ́ dìbò lórí ilé local government ṣé ẹ ní gbogbo àwọn leader tó ṣe wípé ṣé ẹ ní gbogbo àwọn ọmọ jàǹdùkú tí wọ́n ń lẹ́kọ̀ọ́ tí wọ́n mọ̀ pé fídíò ń gbé àwọn wọ́n rí ní ti fídíò àwọn bẹ́ẹ̀ ni iṣẹ́ wọn nù báàmì ọlánìyàn kò jáde òjì sáwà ṣé rí ẹ̀yin tí ẹ̀ bá mọ̀ pa oríire local government ní nǹkan táwọn kò ní ṣe lánàá ọ̀dọ̀ lójú kò jà wá lójú ẹ lọ change. ìyàwó alálàdé ọ̀sàdó àkókò yìí ọ̀sàdó àti àwọn àfikún ọ̀sàdó àkókò yìí rárá níyàwó alálàdé àbí tẹ́tẹ́ fún alálàdé ni alálàdé forgive you àbí àmọ́ tẹ́tẹ́ fún alálàdé ni àbí tẹ́tẹ́ fún pọ́sí tẹ́tẹ́ fún àbòyè dẹ́pọ̀ lọ́jọ́ tí tẹ́lẹ̀ mọ̀ pàwọ̀ wà ń bẹ̀ tí wọ́n fẹ́ wọnú ọ́fíìsì tẹ́ni láyé ọmọ náà mọ̀ náà máa ń sẹ́ni tòun Ìkòyí náà máa ń ràn. Àwọn náà máa ń ràn ṣé mo fẹ́ ẹ̀rẹ́sọ̀ ti fẹ́ dé báyìí àti báyìí wọ́n ti fẹ́ bẹ̀rẹ̀ campaign àwọn tí wọ́n jáde lánàá àwọn náà wọ́n máa ń ránṣẹ́ lórí ilé local government àwọn náà wọ́n máa ń dà nǹkan rú àwọn náà wọ́n máa ń dènà di àwọn èèyàn àwọn náà ni wọ́n sọ wípé pátì táwọn bá fẹ́ ni wọ́n wọlé. So àwọn náà máa ń rán Mr. Emmanuel ti tẹ̀ ẹ̀rọ sà àwọn náà máa ń rán ṣé ní láti dáadáa Ìkòyí yóò sọ wípé àwọn èsàrò Ògbómọ̀ṣọ́ ṣé rí èmi máa ń sọ Ògbómọ̀ṣọ́ ló fẹ́ràn Ìkòyí Ìkòyí ò fẹ́ràn wa wọ́n mọ̀ sọ pé àwọn èsàrò Ògbómọ̀ṣọ́ rárá ṣé rí máa ń dùn mí gan pẹ̀lú bí bàbá sọ̀hún tí wọ́n fi wé ní kóòtù nígbà yẹn tó yẹ pé wọ́n ti jẹ́ kí Aláàfin tó bá ti jẹ́ kí wọ́n wé ní kóòtù nígbà yẹn ká ti gba ilẹ̀ wọn àrùn ti rọ̀ wọ́n torí gbogbo ọba tí ọba máa dáńkò yìí Aláàfin ni ọba máa yan wọn Aláàfin ni ọba máa yan wọn. Ìkòyí ni ó sọ wípé ẹni táwọn fẹ́ kó jẹ chairman ni ẹni tí ò bá ti ṣe tí wọn wá gbọ́dọ̀ wípé kò ní ọ́fíìsì ẹ lọ obìnrin tí mo sọ pé Bùkọ́lá parọ́ kan Ìkòyí ni ó sọ wípé ẹni tí ò bá ti ṣe tàwọn kò ní wọ ọ́fíìsì nínú ọ̀bìnrin bẹ́ẹ̀ pé chairman tó wà bẹ́ẹ̀ nísìn ó sọ̀pọ̀tì wọn òjọba lójú ògbọ́n àwọn sọ̀pọ̀tì wọn sọ̀pọ̀tì bàbá òun mọ́ gẹ́gẹ́ ní chairman tó wà ní Ìkòyí báyìí tó wà lórí ilé local government ní dárúkọ wọn lórí ètò ayé afghani ni mo sọ fáwọn èèyàn pé mo ti ń dìbò ó lè má bàtà kankan fún mi ní òṣèlú mo ti ń dìbò ní ìṣó ti pẹ́ gan. chairman àti wà ní orílẹ̀ local government lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n sọ́pọ̀tì bàbá Gandhi ṣùgbọ́n bàbá yín bàbá mọ́yà wọ́n sọ́pọ̀tì bàbá Gandhi sì gbé ẹ ti mọ̀ pé ìyọ̀ ọlọ́ọ̀ ni bàbá Gandhi gbé omi lọ fún bàbá yín níjó ni àwọn sọ fún yín. bàbá wọn dá o bàbá mọ́yà dá èèyàn ní wọn o ọ̀la ìwọ̀n ṣe ìyẹn gidi ni bàbá mọ́yà ọlọ́gbọ́ bàbá yẹn tó bàbá Gandhi ni kódà wọn mọ̀ pé wọ́n lé ni ṣùgbọ́n ọmọ wọn tó jẹ chairman lórí local government kò fẹ́ náà bàbá Gandhi nítọ́ ṣẹlẹ̀ lánàá ọlọ́pọ̀ mọ́ra wọn àwọn ọmọ bó ṣe ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ò ní sọ̀rọ̀ torí ẹ̀tọ́mọ́ àwọn ẹgbẹ́ wa ká àtàwọn bàbá wa ká tá a máa ń respect ní òní jẹ́ ká sọ̀rọ̀ sí yín bàbá ọkọ mi ẹ káàbọ̀ ẹ wá jẹ́ sọ fún yín o bàbá Gandhi fẹ́ wá develop ní yín ni wọ́n fẹ́ tún yín ṣe ni tó bá wù ní ẹ̀rọ láwọn kò dín ọ̀nà bàbá Gandhi kù kò dín ire wọn kù kò dín ogún àgbáyé ni bàbá Gandhi ogún àgbáyé ìgbà tá a lọ sí jàbàtà lọ́dọ̀ wo tẹ́ ẹ bá níbi tá a ti rí sẹ̀ tí àwọn alágogo àtàwọn onílù tó ti wá pàdé bàbá Gandhi ẹ mọ̀ pé ogún àgbáyé ni bàbá yẹn kìí ṣe wípé ogún Ògbómọ̀ṣọ́ nìkan ni wọn ogún àgbáyé ni bàbá Gandhi ọba tí wọn talẹ̀ wọn ò ralẹ̀ kò sí tó kàn wọ́n bàbá tó sọ pé tó ọba nílẹ̀ fún wa ká fi kọ́ nǹkan ni a nílẹ̀ iṣẹ́ ta fẹ́ kọ́ ìwọ tó ọba náà bínú bàbá Gandhi òun bínú ayé ara rẹ òun bínú ayé àwọn ọmọ rẹ òun bínú ọjọ́ iwájú rẹ ni election lóde yìí o kàńpé lóde yìí ìwọ olóṣèlú tó ọba ní ti bàbá Gandhi báwo ni ọ̀tàn rẹ ni o tọba làṣẹ o mo lẹ́ni tó sọ wípé tó sọ fún mi wípé tó bá yẹ pé bàbá Gandhi làwọn bá ní lọ́ba nínú àwọn ọmọdé pé ìlú àwọn ò bá ti lọ sókè jù bá lọ gbogbo ń tẹ́ ẹsẹ̀ lánàá ní kò yí ọjọ́ iwájú yín ilẹ̀ fi bàjẹ́ o tàbùkù ọba Gandhi rárá ìtọ́kọ̀ jùmọ́ mi tí mo fi mọ̀ pé èmi ọlọ́ọ̀ ni bàbá ní pé wọ́n ṣe press conference lánàá bá lóòkù bàbá yẹn. Mr. Bọ́lájí mi ò ní wò lọ́ọ̀fù sọ̀hún o mi ò ní wò lọ́ọ̀fù sọ̀hún ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ lánàá ṣé àwọn gẹ́gẹ́ ti lọ sáàfin àbí wọ́n ṣe chairman bẹ̀ ṣé wọ́n ṣe chairman bẹ̀ ṣé wọ́n ti lọ sí palace bàbá sọ̀rọ̀
dáàdà tí kan yẹn ti ṣẹlẹ̀ ṣé ti lọ sí pálásì bàbá sọ̀ lánàá ẹ jẹ́ ká kó òjò rọ ó yé mi nǹkan tí mò ń sọ ó yé mi ẹ jẹ́ ká kó òjò rọ ọmọ orílẹ̀ local government làwa náà ó yé wa gbogbo géèmù yẹn yé wa ṣùgbọ́n ṣíà ni bàbá Sanwó fi pa wọn ṣíà ni bàbá Sanwó fi pa wọn ọ̀tá wọn ṣíà ṣé àwọn àmì ni tó bá lò nífẹ̀ẹ́ sàn ara rẹ lọ tàbí ara rẹ lò nífẹ̀ẹ́ àwa nífẹ̀ẹ́ bàbá Sanwó wọ́n sì máa ga lọ mi títí ayé ẹni tó bá ní Sanwó jábọ́ òní ò jábọ́ ẹni tó bá ní bàbá Sanwó ó mọ̀ gbélé ayé òní gbélé ayé torí bàbá àwọn pẹ̀pẹ́pẹ́ lórí oyè wọ́n fẹ́rẹ̀ fún Ògbómọ̀ṣọ́ wọ́n fẹ́rẹ̀ fún Ògbómọ̀ṣọ́ lẹ́nu wa gbogbo òkú yìí táwọn èèyàn kan bá ti ẹ̀ràn yín sẹ́dé tòun kò yẹ kẹ́ ẹ sọ fún wọn pé ẹjọ́ ẹ̀yin yóò tì ló ti ẹ̀dùn mi fún jù pé ẹ̀yin tẹ́yìn ti ṣe lọ ẹjọ́ ọmọ ẹ mọ́tò jáwọ́ náà ṣe. wọ́n wá kó wọ́n wà pé 3,000 5,000 fún ẹ̀yin náà ẹ̀wá ń sapá kándákándá ṣíà ni bàbá Sanwó fi pa àwọn ọ̀tá wọn ṣíà wọ́n ti gbé bàbá létí lọ àgbọ̀n kankan iṣẹ́ rere làwọn fẹ́ mọ̀ sẹ́lù wọ́n sọ fẹ́ nìkan ní last week mo tuntun sọ bàbá Sanwó ká tó dé bàbá Sanwó àná ṣe dáadáa tẹ́ ẹ̀ tó bàbá Sanwó òun ò níyì wọ́n sọ bàbá òun mọ gẹ́gẹ́ sọ bàbá Sanwó àná ṣe dáadáa wàláì wọ́n ṣe dáadáa nítorí ṣe dáadáa náà ni bàbá òun náà gbọ́dọ̀ ẹ wá sọ pírójẹ́tì ẹ mọ̀ ti jà mọ̀ sọ ní káwọn mọ̀ tún tí ò yá tú àwọn ọba àwọn ló ń ṣe pírójẹ́tì tí bàbá Sanwó ń ṣe sílùú ẹ lọ gbé wọn wá kẹgbẹ́sẹ̀ gbára wọn